Africa Content TV. Ọlọ́run ní ẹ̀kọ́ fún wa bàbá àti gbogbo àwọn eréńlè táàrí táwọn aṣáájú wa ṣe kù lórí Islam gbogbo ẹ̀ náà ni Ọlọ́run ní kó lálùbáríkà. Àlùbáríkà yìí ò mọ ní ìlú nìkan, kò mọ fún ẹbí nìkan, kò mọ fún ìran nìkan, kò mọ fún ẹ̀sìn nìkan. Àlùbáríkà ayé káàkiri gbogbo ayé ẹ bá lóun ò rí ó lápòlò ní. Alájọpọ̀ Rasheed Àkàndé Adébísí Currency, mo fi títóbi Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run àtàánú Ọlọ́run tó fi gbé yín ga, tó gbé yín hàn, tó sọ yín di ògo títún sọ àwọn èèyàn dògo. Kò sírú àrà tọ́lọ́run ò lè dá. Ọmọ táyé ti lérò pé kò lè jẹ nǹkan, kò lè dá nǹkan, gbẹ́nu sọ̀rọ̀ lánàá lóde tí wọ́n ń dọ̀rọ̀ dúró dè yìí. Alájọpọ̀ Rasheed Àkàndé Adébísí Currency látàyè fọ́nfọ́tò nínú ọ́fíìsì kan tó yẹ pé mọ́tò bá ń jábọ̀ látọ̀nà ọjà bá ọlọ́mọdé ó káyàn mọ́bẹ̀ yóò rí àwọn ẹbẹ̀ ni. Láti ìgbà náà eré ìyànjú lọ́tún lọ́sì ẹni ó bá ti jù ọ́ lọ lọ́jọ́ orí mọ́ pàtàn rẹ̀, wọ́n kì í pàtàn èèyàn mẹ́ta. Ẹni Ọlọ́run bá ní ó jù ọ́ lọ mọ́ pàtàn rẹ̀, ṣùgbọ́n ó lè bá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá mo bá yín dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run púpọ̀ fún oore tí ò kọ́mọ̀ tó ṣe yín. Gbogbo ọmọ tó bá dìde nínú ibi tá a ti dìde yẹn sà, olórí burúkú láyé máa fojú sí ọ̀pọ̀lọpọ̀ wọn lára. Bẹ́ẹ̀ bá ṣe wèrè ń bẹ̀ yẹn kò dáyò pa, yóò ti bá àwọn kan náà tán ṣe wèrè ṣáájú. Arákùnrin kan wà ń bẹ nígbà náà, bóyá iná wọn kò bó bá fẹ́ báyìí ìjàmbá yìí ó bọ̀ra òòrùn kílẹ̀ pé ẹni onígbà náà gbogbo àdúgbò ní máa sá fún un. Àmọ́ já wíńdò olé wa tó wíńdò olé wa bí mẹ́ta tó já ń gbà náà kọ́lọ́ wọn fọ̀ ọ̀run kí aláàdìkì àmọ́ wá sí gbogbo mi ní òkú. Ṣùgbọ́n nísìnyí lónìí yìí àdúgbò tí wọ́n ti ní wòye dé èèyàn, Ọlọ́run kì í ṣe ẹ̀sáǹpù pé a lè dè èèyàn bẹ̀. Báwa náà bá wá dìde ká ń tẹ̀lé yín lẹ́yìn, a rí ẹni iṣẹ́ ìkọ́ṣe níwájú ni, ẹ bá àpò, ẹ bá àyà, ẹ bá ń wówó púpọ̀ kọ̀kọ́rọ́ ná, abojú agbada bí iná bí iná, abẹ̀yìn agbada bí ìjà bí ìjà. Mo dúpẹ́ pé ìkan nínú ògo kọ̀kọ̀, ògo gẹ́gẹ́, ògo gbogbo ọ̀nà bẹ̀. Ọlọ́run ṣe aṣáájú mi nìkan, ó wá ní kémi náà jẹ́ kan lẹ̀. Ó kú ló kú, gàrí ló mú sùn. Ibi Ọlọ́run gbé ọ̀rọ̀ Currency sí lónìí. Bó o bá bínú, ó kàn bínú lọ bọ́lọ̀ ni. Bó o bá lọ bọ́lọ̀, bó o bá rí change náà, ó wà tó kọ láyé. À ń pírísẹ́ǹtì eléyìí fún yín láti dúpẹ́ fún ipa takuntakun yín for standing by Aftay through thick and thin. Adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Adẹ̀gbà yìí pé Ọlọ́run ni yóò ṣẹ̀san yín. We believe he is in charge to pay you back in manifold of your support. May Allah subhanahu wa ta'ala continue blessing you, elevating you, perfecting your imperfections. Inshallah Rabbil Alamin. Ẹ bá fẹ́ sọ́dọ̀ tó lè bá tí a fún wọn.